On the first day of Christmas, my true love gave to me a partridge in a pear tree. On the second day of Christmas, my true love gave to me 2 turtle doves and a partridge in a pear tree. On the third day of Christmas, my true love sent to me 3 French hens, 2 turtle doves and a partridge in a pear tree. On the fourth day of Christmas, my true love sent to me 4 calling birds, 3 French hens, 2 turtle doves and a partridge in a pear tree. Ọdún ló dé táyọ̀, ọlọ́pàá kò lè mú wa. Ọdún ló dé táyọ̀, it's our anniversary week. Anyhow we like it, we do it. Kẹ́yìn ṣáà ṣe kíni, kẹ́yìn ṣáà ti jẹ̀gbádùn ẹni. Ní gbogbo ibi tẹ́ wà káàkiri jákèjádò ilẹ̀ Nàìjíríà àti lókè òkun torí pa mọ̀ pé wọ́n ti ń wò wá ní Italy, wọ́n ti ń wò wá ní France, wọ́n ti ń wò wá l'Amẹ́ríkà, wọ́n ti ń wò wá ní UK. Yes, of course. Bẹ́ẹ̀ni, ọ̀sẹ̀ anniversary òun la wà Orísun at 4. Bẹ́ẹ̀ni, fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri jákèjádò ilẹ̀ Nàìjíríà àdúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tiẹ̀ mówó nínú àpò yín láti recharge StarTimes torí pé ẹ fẹ́ wò wá lórísun. Iná ò ní tán wo yín. Láìsí ẹ̀yin kò lè sí àwa. Ṣé mọ̀ wípé mo máa sọ fún yín wípé ẹ̀yin lè jìkà tí ẹ jẹ́ kí aṣọ kó yẹ̀ lọ́rùn wa ní Orísun kí làwa ò bá ṣe tí ò bá sí ẹ̀yin. Ṣáwa akọ̀ tí ẹgbẹ́ wa ta ló fẹ́ bá wa wò. Nítorí pé tí àwa bá ń ṣe tí àbárẹ̀ ni wò ta ni a fẹ́ ti ẹ̀gbóṣùbà fún ta la fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni torí ni tó mọ́ni lójú nítorí pé ọ̀pọ̀ èèyàn ni ò tiẹ̀ wo ibi téèyàn wà. Orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá ọmọ Ọbanirẹ́ olólùfẹ́ yín ẹ̀yin àtàtà yín ọ̀rẹ́ yín àbúrò yín ṣe mọ̀ wípé ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi ẹ̀yin náà lẹ́ni dá mi máa gbọ́ ọ̀sán o àwà lẹ́yìn o pé èyí tó bá ti sọ o kò ní hún ẹ o èyí tó bá ti ṣe o kò ní hún ẹ o. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo lọ́balọ́ba mo kí gbogbo níjòyè gbogbo ẹ̀yin senators ẹ̀yin honourables wa ẹ̀yin ti House of Assembly ẹ̀yin ti State House ẹ̀yin ti Federal bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọbaálẹ̀ pátápátá mo mọ̀ wípé ẹ̀ ń wo Orísun àdúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan ni lẹ́ni nítorí pé ọ̀sẹ̀ anniversary la wà. It's in my body. It's bubbling. Ẹ jẹ́ kó máa bubble. Lẹ́ni àwọn àlejò wọ́n ń ṣàlejò àwọn ará inú ilé ni wọ́n àmọ́ kò ní dá kí Orísun pé 4 years kẹ́tì ẹ̀ má láǹfààní láti mọ àwọn kankan tó wà lẹ́yìn kámẹ́rà ìṣẹ́ mọ̀ pé lẹ́yìn tẹ́ bá ti rí mi ogunlọ́gọ̀ èèyàn ló máa ń wà lẹ́yìn kámẹ́rà tí wọ́n máa ń wà láyìíká wa adẹ́jẹ̀kẹ́ mọ díẹ̀ nínú àwọn èèyàn yìí àti iṣẹ́ tí wọ́n ń gbé ṣe. Ẹ̀yin èèyàn wa lórí ètò Miliki Express ẹ jẹ́ ká lọ sí ilé agbára níbo la lọ ẹnu ilé ijó ẹ jẹ́ ká lọ skẹ́skẹ́ robo skẹ́ ibà robo skẹ́skẹ́ ro. Let's go. Ladies snare and gentlemen snare, I'm your host for today's snare. They call me by the snare. Eyan land snare, eyan la snare. Alone snare, ota snare, ota snare. Sabi ataro snare, okay snare, let's go snare. Call me alape o, ẹ má lé mi jáde o. I just want to party o, ẹgbẹ́ dọ́là jáde o. Baby kí ló wá ṣe o, èrè làwa wá ṣe o. And you know we Lagos boys àmọ́là tó kọ́ o. Skẹ́skẹ́ robo skẹ́, skẹ́skẹ́ robo skẹ́, skẹ́skẹ́ robo skẹ́, àní skẹ́skẹ́ robo skẹ́. Èmi snẹ́, bàdó snẹ́, mo hot lọ́wọ́ snẹ́. Money mi gbọ̀ngàn snẹ́, mo ní connection lọ́wọ́ snẹ́. Wiki nínú the show náà snẹ́, ladies ṣe ṣá máa jò lọ snẹ́. And after I